my brother. Má ṣe wọlé má bá mi share, má bá mi share. You are welcome, you are welcome. Má bá mi share, bẹ́ ṣe wọlé yẹn share. God bless you. Ina kúkú mọ̀ eme ṣe live video. Àmọ́ ọ̀rọ̀ àbájẹsà ọlọ́kàn ayé nínú o. Bá ṣe nípa mi àṣìá ẹ̀ ọ́kì mi ṣíà ẹ̀ ní ọ̀rìn ní pa yín bí ṣe yọ lẹ́nìí gan ọ̀rìn ní pa yín. Ayé rìn á sùn bí ṣe yọ lẹ́nìí. Mẹ́ta náà sọ́jú mi o. Èmi ò tọ́ náà sọ́jú mi o. Mi ò tọ́ náà sọ́jú mi. This is my real face. Tóyìn dúró gangan. Mi ò tọ́ náà sọ́jú mi rárá. Ṣàpá àwọn mi tó bá fẹ́ ṣe live video wá kọ́kọ́ gbé iná tó máa wà lójú wọn gan bíi pé iná tó fẹ́ fi ṣe crusade ni. Mi ò tọ́ náà sọ́jú mi o, normal ni. You are welcome o, gbogbo ibẹ̀ ṣe wọlé yẹn. Bẹ́ẹ̀ ṣe wọlé yẹn á dá fún yín. You are welcome, you are welcome. I appreciate you all. Èmi ọmọ yìí tó yìí dán gangan ní o. Ikúkú mọ̀ ẹ́ mẹ́ẹ̀ ṣe láìfù. Ṣùgbọ́n ṣe rárá bàjẹ́ ṣá. Ó lọ́ọ̀kàn ayé nínú orújú. Lẹ́mọ̀ bàjẹ́ ṣá rí o. Mẹ́rin rí gan. Ṣùgbọ́n lọ́ọ̀kàn ayé nínú. Ṣọlẹ bàbá mi share ẹ, God bless you. Bàbá mi share ẹ bẹ ṣe wọlé yẹn. Bẹ ṣe wọlé bàbá mi share ẹ ṣe God bless you. Òjò Olúmọṣẹ́ tèmi tọ́pẹ́. You are welcome. Ǹjẹ́ mi go straight to the point. Ayé rẹ̀ adáwọ̀ olórin ni. Ǹjẹ́ mi go straight to the point. Ǹjẹ́ mi lọ sí ọ̀gangan ọ̀nà kàlákẹ́ sọ. Èdè gan mi ṣe kọ́mẹ́dì tèmi ò ní máa mú sọ̀rọ̀. Èyí kẹ́ ń pè lédè Èkìtì. Ọdún wáyé bá mi translate rẹ̀ lédè òyìnbó. Kẹ́ bá mi translate rẹ̀ fáfàní ra kọ́ bá mọ̀ gbọ́ Èkìtì rà o. Ṣùgbọ́n Èkìtì náà bí mi. Èkìtì ni mi ṣe ọmọ Èkìtì pọ́nrán ni mi ṣe lùdú ọ̀gangan. ọ̀rọ̀ kí mo ètè ìtẹ̀rùn ìmọ̀ ni òun lọ́rọ̀ àbá ìjẹsà náà torí ìyan ìṣẹ̀lẹ̀ bù ú o wọ́n fẹ́ make sure yìí pé ọmọkùnrin wọ́n fẹ́ make sure pé ó sìkì ságbá bí omi kẹ̀yà mọ̀rìwé ìṣe sọ̀rọ̀ wí orí èpùnù kàngan ká lábẹ́ ọ̀rọ̀ kí n já ti bí ṣáná kíyè sókù kí n já gbẹ́dì ọ̀rọ̀ ire o torí ìrànlá gẹ́gẹ́gẹ́gẹ́ kẹ́ ń lùdí ọ̀rọ̀ kẹ́ ń gbé di ọ̀rọ̀ ń ti kọjá òun kàírò torí èyí mi ìpírísẹ̀sì òun ní fúnra wíwọ̀n mú pábámọ̀ òun lò pọ̀ orúkọ oríṣiríṣi Ìyábọ̀ Òjó òun rí gbélé rí èyí mi òun mo fẹ́ kí èèyàn ọmọ Nàìjíríà kí n bá bèèrè lọ Ìyábọ̀ Òjó ọ̀rọ̀ rẹ tẹ́rẹ̀ pọ̀ jù àwítẹ́yẹ́bù Yọ̀mí Fábíyì Yọ̀mí Fábíyì sì wí èsì sọ rárá èsù wí fúdí èyí kì í bá jẹ́ sẹ̀lẹ́bù ìkésí Ìyábọ̀ Òjó dáadáa kí ibè lọ́rẹ̀ òun kàbájì sábàmú ṣe kẹ́ẹ̀jẹ́ ọ̀rẹ́ torí àbá Ìjẹ̀ṣà mẹ́rọ̀ wọ ọmọ rẹ̀ náà ń pábá lò mẹ́rọ̀ wọ ọmọ rẹ̀ náà àrá sí o kògùn tẹ̀rẹ̀ le tó yí ogun tẹ̀rẹ̀ gẹ́lẹ́gùn ti prínsẹ̀sì lọ́kọ́ lọ́rọ̀ kó lọ́mọ ogun tẹ̀rẹ̀ le dùn kí ló dé àfẹ̀kẹ̀sà pa ọlọ́mọ jẹ ìjọba wọn àti kàrán sọ̀rọ̀ wọn àti kàrán dájọ́ rẹ̀
àwọn àtìkàrọ̀ rí sọ̀rọ̀ kó rì sí ọ ṣòwò adájọ́ ní ṣòwò lè fẹ́ dájọ́ ọ̀rọ̀ mi àwítọ́ ọ̀hún ti ṣe irú ẹ̀kọ́ rí ọ̀yà wọlé ni kò ti ṣe irú ẹ̀kọ́ kọ́yá ran yín mọ́ kí ló dé àwọn nǹkan bàtìjà ṣe mẹ́wọ́ ó sún o ìmọ̀ọ́sì mi gbọ́ o mẹ́wọ́ nǹkan bàtìjà ṣe mẹ́wọ́ ọ̀dà mẹ́wọ́ àyẹ̀lí ṣe o ṣùgbọ́n ẹ̀yẹ ká kọ́ bá bí ọjọ́ ṣe gùn tó náà ṣe dáná rẹ̀ ọ̀nà àmúná súlé bẹ́ẹ̀ ni lówí àgbàyàn lẹ́kìtì kó bá jẹ́ bí bó egun ṣe gùn tó náà ṣe dáná rẹ̀ ní ọ̀nà àmúná súlé kó bá ṣe ọ̀nì kan yaró ọ̀nì kan kò ṣe rúbà fún Ìyábọ̀ Òjó òun ni kan wọlé ogun ọgbẹ́ tàbàjẹ̀ṣà pọ̀ jù ìpírísẹ̀sì gan ọlọ́rọ̀ gan èní lọ́ra tó tẹ̀ rẹ̀ kí ló dé àwítọ́ ọ̀sọ̀rọ̀ property ọkọ̀ tó fẹ́ mi fẹ́ Yọ̀mí Fábíyì ọ̀yọ́ onú jù lọ ọ̀yọ́ kọ̀ ní ọ̀ ìṣẹ́gbẹ́ ó tẹ̀rẹ̀ yìí síbọ̀ sọ̀rọ̀ ẹ̀ ó yìí síbẹ̀rẹ̀ oyè ń kọ̀ nílọ̀ rẹ̀ kí ló dé kó ṣe kọ̀rọ̀ ọlọ́run jọjọ lọ́rọ̀ lọ ti ká kó ṣe kọ̀rọ̀ ọlọ́run jọ lọ́rọ̀ ti ká ìjọba wọn àdá sọ̀rọ̀ wọn àdá jọba bá ṣe tó àti bó ṣe yẹ wọn ti ṣe investigation lọ ó sì jọ ṣe investigation sí kó o sí ìyá ti kàrí adájọ́ lọ́ra rẹ̀ ọ̀rẹ́ kan bá yìí sábà dèṣà ọ̀rọ̀ àpáláyè níwájú police station kó o bá ti pa pípadà náà pa wọ́n ti ká èsì bó ṣe lágbára tó pípadà náà pa ọ́ kí ló dé jẹ́ káwọn ìjọba jẹ́ kó ṣe investigation wọn Ìyábọ̀ Òjó ìwọ ni mò ń bá wí I dare you this evening I dare you Ìyábọ̀ Òjó I dare you your own is too much on this matter your own is too much in this matter kí ló dé ṣé wọ́n nìkan ní celebrity tó wà ń bẹ̀ ni ṣe báwọn Yorùbá artist mi tó jọjọ́ obìnrin ṣe bọ́n wà ń bẹ̀ wọ́n ò ṣe tó ti tiẹ̀ yìí wàhálà tiẹ̀ ti pọ̀ jù náà rọ̀ yìí bàbá Ìjẹ̀ṣà ti ṣẹ̀ tẹ́lẹ̀ ni àbọ̀ nìkan tó ṣe fún ẹ àbà kí ló dé ọ̀rọ̀ gan ọlọ́rọ̀ kò sùn wọ́n ti kà gan keríru ọlọ́rọ̀ kò sùn wọ́n ti kà gan keríru kí ló dé kó dáwọ́ lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà Ìyábọ̀ Òjó ìwọ ni mò ń bá wí èmi tó yìnbọn gangan ni mò ń bá ìsọ̀rọ̀ ọmọ Èkìtì ni mí àmì comedian àmọ́ upcoming comedian mo ṣẹ̀ṣẹ̀ ń grow bọ̀ ní ọlọ́run jẹ́ kí n blow so kó yá dáwọ́ lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà kó fi sílẹ̀ jẹ́ kí princess fúnra jẹ́ kó dì pẹ̀lú nǹkan tó ń dì pẹ̀lú princess fúnra ẹ̀ ló gba CCTV camera tó ń ṣe investigation ẹ̀ fúnra rẹ̀ ìgbà tọ́rọ̀ yóò tí wọ́n ti mọ̀ pé princess ló ní ọ̀rọ̀ yìí ò jáde ò ṣe kankan o you did nothing nígbà tó ti mọ̀ pé princess ló ní ọ̀rọ̀ tó bá ti concern ẹ̀yin celebrity ẹ̀yin olówó yìí ẹ̀ mú kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ tó bá ti jẹ́ pé àwọn tálákà ni ẹ̀ take with levity hand ìyàmọ́ kékeré ìyàmọ́ yẹpẹrẹ pípa tí mẹ́rin ṣe lé kọ́kọ́kọ́kọ́ níṣòro ìyàmọ́ kékeré mu ṣùgbọ́n kó bá ti jáwé ilé bíi ti àbí celebrity bíi ti nílọ̀rọ̀ ìyàwó ṣọmọ ìyàwó bẹ̀rẹ̀ sí ní mú pé olórí social media ìyàwó bẹ̀rẹ̀ sí ní mú popular ìyàwó bẹ̀rẹ̀ sí ní mú ṣe fi ìyàwó bẹ̀rẹ̀ sí ní mú fẹ́ẹ̀mù kó ṣe yín kí ló dé ìgbógun ìtìrarin yéye ìyìn celebrity ìgbógun ìtìrarin yéye ogun tẹ́ ìbára yín tàgé òun ló ń lọ yẹn tó bá yẹn tán sí tó bá lẹ́ni tó sìkì nínú yín kò sẹ́ni tó máa dìde kò sẹ́ni tó máa dìde tó máa yọjú tutù wọn kọ́ sọ pé èèyàn kan kú gbogbo yín láì dìde tẹ́ máa sunkún orí burúkú tẹ́ máa ṣe oríṣiríṣi kọ́ńtẹ́nẹ́tì tó oríṣiríṣi lẹ̀lẹ̀ wọ́n sọ oríṣiríṣi tẹ́ máa ṣe you particularly Ìyábọ̀ I dare you olóòníwèrè ló ń gbá lórí ẹ ọmọ pé àwọn kan wà tó jẹ́ pé wọn ò ju kékeré wọn ò ju ẹ̀rọ lábẹ́ ẹ̀ ṣùgbọ́n wọ́n gbá lórí wọn jù ẹ lọ kó o fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ kó o fi princess àtàwọn ẹ̀ sílẹ̀ kó jẹ́ kó fúnra wọn dín pẹ̀lú ìṣù wọn fúnra wọn má fi wọn pọ̀wọ́ mọ́ má pariwo wọn síta mọ́ fi wọ́n sílẹ̀ bọ́ọ̀ ṣe fẹ́ fẹ̀rẹ̀ lójú gan ọtí báwọn fẹ́ lójú jù bẹ́ẹ̀ lọ kí ló dé ìjọba làwọn máa dájọ́ wọn ní kó jẹ́ kí kóòtù open pé wọ́n máa take to it wọ́n máa see to it onírárá o ó láti fẹ́ bá pa bàbá Ìjẹ̀ṣà kí ló fẹ́ fi kú ẹ̀ ṣe torí pé òsì tún rí celebrity kankan kó kú lẹ́nu tó mẹ́ta ẹ̀ bẹ́ẹ̀ ara ti tún ta ẹ́ ó gbọ́dọ̀ tún pa mí again kí ló dé Ìyábọ̀ Òjó ìwọ ni mò ń bá wí kí ló dé come out kí wọ́n mi ṣí àìkó dọ́dọ̀ ẹ kó o fi etí ara ẹ kó o fi gbọ́ this is Tóyìn Ìdó Ọ̀gàngàn kí ló dé kí ló ṣí ẹ gan tí ò bá ti dẹ́yẹ kan kó kú nínú industry ara ẹ ò kì í balẹ̀ ó ní àfitán bá pa bàbá Ìjẹ̀ṣà dandan ṣé píṣẹ́sì náà níṣẹ́ tó ń jẹ́ ìgàn ní ṣọ́ọ̀rán ẹni Yọ̀mí tó sọ̀rọ̀ tó ní Yọ̀mí Fábíyì ó sọ̀rọ̀ ó ní kó jẹ́ kán tèkẹ́ easy kán fi sùúrù sọ̀rọ̀ yìí
Fọdúkẹ́dá Amọ́lá sọ̀rọ̀ àti Fọdúkẹ́dá Amọ́lá sọ̀rọ̀ ó ní kó jẹ́ kó fi sùúrù sọ̀rọ̀ yìí kọ́ ṣe gbogbo àwọn tó sọ̀rọ̀ tó dá sọ̀rọ̀ yìí wọn ò ní pé kó má tẹ́kì lẹ́gà action lẹ́gẹ́lẹ́gẹ́ sọ̀rọ̀ ó ní kó fi sùúrù ó ní kó jẹ́ kó wádìí òdodo kó mọ nǹkan tó ń jẹ́ tó jẹ́ òdodo ń bẹ̀ ìwọ sọ pé nǹkan tó ṣe ò dáa kí ló ṣe tí ò dáa ṣe bí wọ́n ò ní pé kó má crucify yẹ wọn ò ní pé kó má prosecute ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kó jẹ́ kó wádìí òótọ́ ọ̀rọ̀ náà dandan kó rí mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan ò lọ láì jìyà kí ló fẹ́ gẹ̀ nínú kẹlẹ́ṣẹ̀ kẹ́ni tí ò ṣẹ̀ kó jìyà kí ló fẹ́ gẹ̀ nínú ẹ̀ tí wọ́n bá fà bàbá Ìjẹ̀ṣà guilty kọ́ lọ sẹ́wọ̀n kó máa lọ ẹ jẹ́ pé nǹkan tó jẹ ló yo tó lẹ́mìí go support raping me support ẹ̀ but your own is too much in this matter I can see there is something to it kì í ṣe pé ọ̀rọ̀ pé bàbá Ìjẹ̀ṣà fún yàn ó bá yàn sùn gan mọ́ ni the problem ẹ̀ mọ́ báyìí lọ́ọ̀mí bọ́ọ̀lì kankan tó wà láàrin ìwà tí bàbá Ìjẹ̀ṣà tí ò tí ì sọ síta Ìyábọ̀ Òjó wá sọ̀kò tó bá tí bàbá Ìjẹ̀ṣà bá ti fi ṣe wá sọ síta máa àdìsọ sábẹ́ ọ̀rọ̀ princess mọ́ máa sábẹ́ ọ̀rọ̀ ẹ̀ mọ́ Ìyábọ̀ Òjó what is your own kí ló fẹ́ gbà nínú kán pa ọmọ ọlọ́mọ àbí kán pààyàn dànù kí ló dé kò sẹ́ni tó support raping o kò sẹ́ni tó support ẹ̀ nobody support bàbá Ìjẹ̀ṣà but the action you are taking is too much Ìyábọ̀ Òjó take it easy you are not the child of this mother you are not the mother of the child kí ló dé let princess deal with her case herself now why are you shouting on what does not concern you oni wọ́n ti ṣe irú ẹ̀ fún ẹ rí and so what ṣé bàbá Ìjẹ̀ṣà ló ṣe fún ẹ rí ni ó dẹ̀ jẹ́wọ́ ọ̀bùn ká dáṣọ orú ẹ̀ nǹkan tí bàbá Ìjẹ̀ṣà bá ṣe fún ẹ kó sọ ìjọba ti ní àwọn ní fẹ́ kí àwọn kóòtù kan open pé wọ́n wà on strike pé wọn ò lè detain ẹ̀ bẹ́ẹ̀ láì jẹ́ pé bẹ́ẹ̀ torí wọn ti ṣe proper investigation wọn kò tí ì di criminal suspect sì ni kí wá ló dé Ìyábọ̀ Òjó kó o fi bàbá Ìjẹ̀ṣà lọ́rùn sílẹ̀ àti princess kó yẹ kán dì pẹ̀lú nǹkan wọn fúnra wọn you cannot judge you cannot be the judge o lè judge yẹ tí gọ́ọ̀mẹ̀ntì bá láwọn fẹ́ release yẹ kán release yẹ tó bá open court kán padà call ẹ̀ kán padà kán prosecute ẹ̀ tó bá dẹ̀ ti ṣe investigation tó rí pé ó wà guilty kán sentence yẹ but tí o bá ti guilty kán free yẹ tí o bá ti guilty kán free yẹ wọ́n ní ìlú òlè wà kó má sófin náà ìlú tó bá ti lófin ẹ̀ṣẹ̀ òsí kò sí kìíní náà kí ló dé ìlú wa lófin náà you cannot just take law into your hand onítọ́ bá ti release ẹ̀ olóma pa ní níwájú police station tó bá ti pa ó máa pa ìwọ náà ní Ìyábọ̀ Òjó tí kóòtù bá ti fine ẹ̀ guilty tó bá ti condemn tí kóòtù condemn ẹ̀ tó bá ti fọ́ra ẹ̀ pa ìwọ gan máa pa ìwọ gan náà ni tó dẹ̀ bí bọ́ọ̀lì nǹkan mi tó wà láàrin ìwà àti bàbá Ìjẹ̀ṣà tó ò tí ì sọ princess gan ní ọ̀rẹ́ òní bàbá Ìjẹ̀ṣà kò sí ni tí ibi tó bá ti máa dá èṣù máa wọ ọbẹ̀ ni ọlọ́run dẹ̀ máa ṣẹ́tù àárín yẹn kí ló dé ọbẹ̀ sí Yọ̀mí Fábíyì ọbẹ̀ sí níbu olówó jùlọ onípẹ̀lẹ́ olówó ìyá olówó kí ló ní tẹ́nìkan ò ní rí kí ló ní gan tẹ́nìkan ò ní rí àwọn kan lówó jù ẹ lánàá àwọn kan ti lówó lánàá àwọn kan tún náwó báyìí àwọn kan tún máa lówó tó wọ́n tún máa lówó lọ́la so why are you shouting ó ti ní ìgbéraga jù take it easy kò sí kan tó o ní tẹ́nìkan ò ní rí kò dẹ̀ sẹ́ni tó sọ pé tòun ò tóun ṣé Yọ̀mí ń bá ẹ compete ni ṣé Yọ̀mí Fábíyì ń bá ẹ compete ni ṣé ó sọ fún ẹ pé òun lówó jù ẹ lọ ni tó wá ń fèsì ẹ tó ń fèsì torí pé ó sọ̀rọ̀ pé ẹ kán tẹ̀kẹ̀ easy kan jẹ́ kán fẹ́ investigation dáadáa ṣé tí nǹkan bá ṣẹlẹ̀ ṣé wọn kì í ṣe investigation ọ̀rọ̀ ni ṣó ìṣì nǹkan sọ ni ṣé wọn ni ìwọ nìkan ni actress tó wà ní industry ni tó fi jẹ́ pé ìwọ nìkan ló ní lára má bá princess má bá ja ìjà jẹ́ kí princess jà ara ẹ̀ fúnra ara ẹ̀ àwọn abiyamọ tá à ń wo ọ̀rọ̀ ọmọ ibi tó ń lọ tó bá rí pé ọ̀rọ̀ yẹn tó bá rí pé kò lọ bó ṣe yẹ kó lọ wọ́n máa jáde but take it easy leave this matter alone fèsì ọmọ ti tiẹ̀ kó fèsì ayé ẹ kó o fi princess lọ́rùn sílẹ̀ ìwọ gan ló expose ẹ báyìí princess tó yẹ pé kò sẹ́ni tó mọ̀ pé kò bímọ o ti ń jẹ́ kó sọ gbogbo àṣírí ara ẹ̀ síta o fi sá o fi yan ẹni ẹlẹ́ni lára o fi ń kọ́kàn ẹ̀ sókè o jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ eléyìí tí mo wò tí ó lè tí mo yí tó post ẹ̀ sìn mo yí tó ṣubú lulẹ̀ níwájú police station tó sọ pé kó máa fídíò ẹ̀ kí ló fẹ́ gbà lórí ẹ̀ kí ló fẹ́ gbà lórí ẹ̀ kí ló dé gan ẹ jọ̀ọ́ ẹ̀yin celeb tó kù ẹ tètè yá pé Ìyábọ̀ Òjó mi tó ti ń gbọ́ràn
kẹ́ni kó fi princess àti bàbá Ìjẹ̀ṣà àti ọmọ yẹn kó fi wọ́n sílẹ̀ kó jẹ́ kí ìjọba kan dì pẹ̀lú kéèsì fúnra wọn. I rest my case. Mo ṣì ń bọ̀ o, if you talk again I will still come on here and talk again.